Alhamdulillah wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí wa káàbọ̀ síbi ìjókòó wa fiqhul mu'amalat maliyya. Ìwé mi lápẹ̀lẹ́ èyí tí a fẹ́ sọ ní alẹ́ òní yìí bi'idhnillahi ta'ala náà ni ọ̀rọ̀ tí ó jẹ́ bí ìparí ọ̀rọ̀ tá à ń bá bọ̀. Àdìpá ti mẹ́nu bà tó jẹ mọ́rọ̀ ohun tí èèyàn máa ń rí he ní dúkìá. Èyí tó wá jẹ́ pé èèyàn máa tó rí he tí èsì dúkìá náà ni kéèyàn rí ọmọ he. A rí pé ó wọ́pọ̀ ní àwọn ààyè kan tó jẹ́ pé èèyàn máa lọ yóò kàn rí ọmọ ní ojú ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ kan nígbà táwa kéékèèké. A máa ń sábà rí ní àwọn ilé tí wọ́n ń da ìdọ̀tí sí tẹ́ pé wọ́n máa pariwo pé àwọn ọmọ yìí o máa ń lọ tí kò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Tí ó bá wá jẹ́ pé ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí tí èèyàn máa ń he kí ni ìhà tí Islam kọ sí i. Ní tó kàn wá bí nǹkan yìí jù ẹ mọ̀ ìyá mi òní tó yẹ jánìbù tó jẹ mọ́rọ̀ mu'amalat maliyya. Ọ̀rọ̀ báyìí sí wọnú mu'amalat maliyya. Ó wọnú mu'amalat maliyya nípasẹ̀ ní tá à ń bá mẹ́nu bà. Àmọ́ ìtọ́kàn bẹ́ẹ̀ ni níbi tá a fẹ́ sọ pé ọ̀rọ̀ ọmọ he ọmọ oníwó rí he nínú ṣẹ̀ríà Islam. Nítorí pé ní ọmọ tí ń rí he nínú ṣẹ̀ríà ni pé ní al-laqit ọmọ èké tí ń rí he. Ọmọ èké tí ń rí he wọ́n ní pé as-saghir al-mafqud alladhi la yu'rafu abuhu wala ummuhu wala nasabuhu. Ẹni tí wọ́n mọ bàbá ẹ̀, wọ́n mọ ìyá ẹ̀, wọ́n mọ ìran rẹ̀. A sì mọ̀ yìí pé nínú èròǹgbà Islam yìí tó dáa jù tó jẹ́ pé ó torí ẹ̀ gbófin kalẹ̀ fún wa wípé a gbọ́dọ̀ máa ṣe àkíyèsí tó jẹ mẹ́mìí. Ọmọ èké tá a rí tó jẹ́ pé wọn ò mọ mọ́lẹ̀, wọn ò mọ bàbá ẹ̀, wọn ò mọ ìyá ẹ̀, wọn ò mọ mọ̀lẹ́bí ẹ̀ yóò ti pé ọmọ ráre tó jẹ́ pé ọmọ èké tí ò tí máa rìn ní ó lè kú àbí ibi ọmọ pa àbí ọmọ èké tí tó ti rìn díẹ̀ tó pé kò mọ ibi tí ó lọ. Irú eléyìí nínú ṣẹ̀ríà Islam ni pé àwọn akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ mú ọmọ yìí láti jẹ́ pé wọ́n lọ sọ wọn ò ní jẹ́ kó ráre, wọn ò ní jẹ́ kó kú. Dandan ni káwọn kan ó mú. Tó bá jẹ́ pé èèyàn wá rí pé àwọn kan tọ́rọ̀ jẹ mọ́ wọ́n gbé ọmọ yìí bí ó wà tí wọ́n sì lọ tọ́jú ẹ̀, ìyẹn lè fi ilẹ̀. Àmọ́ tí a rí pé ọmọ yìí lè kú nípa pé kò sẹ́ni tí ó tọ́jú ẹ̀, kò sẹ́ni tí ó gbé dandan ẹni tó bá rí kó gbé ọmọ yìí lẹ́nu kó fẹ́ lọ tọ́jú rẹ̀ bá ń lọ. Tó bá rí báyìí ọmọ ìyá mi lábàrá tó wá wọnú mu'amalat maliyya bẹ̀ ni pé ọmọ yìí ó ṣeéṣe kó jẹ́ pé ó bówó lára ya rẹ̀ nígbà tí wọ́n rí tàbí wọ́n bówó lára rẹ̀. Tí a bá owó lára rẹ̀ pé ẹni tó gbé jù lẹ́wọ́ tó wá kó àwọn dúkìá kan sí lẹ́gbẹ̀ẹ́ bá ń lọ. Tó jẹ́ pé bẹ́ẹ̀ ni nínú dúkìá ilẹ̀ tó bá gbọ́ ọmọ yìí ó ti máa tọ́jú ẹ̀. Tó bá jẹ́ pé kò bá owó lára rẹ̀ nínú kọ́ pé yọ volunteer ti máa tọ́jú ẹ̀ ilé náà ọlọ́ba náà. Èyí tó pàtàkì jù afá sọ wípé kó lọ gbé ọmọ yìí bá àwọn ìjọba, kó lọ gbé bá àwọn ìjọba pàtàkì jù lásìkò tá a ti ẹ̀wà yìí, kó lọ gbé bá àwọn ìjọba. Tí ẹ bá ní kó máa tọ́jú rẹ̀ àbẹ́tì ibi tí ó ti máa tọ́jú ẹ̀ eléhùn kò sí tó fún bẹ́ẹ̀. Tí wọ́n ní kó máa tọ́jú rẹ̀ pé ọmọ tọ́jú rẹ̀ tó ìjọba fún láǹfààní àti jẹ́ pé òun ọmọ tọ́jú rẹ̀. Tó jẹ́ pé ná owó kan fọmọ yìí tí náwó fún ọ wá di kó máa wá dàgbà ló dé àsìkò kan ẹni tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ wá fojú hàn pé àwọn ni àwọn lọ́mọ yìí. Ẹni tí ń tọ́jú wọn pẹ̀lú àṣẹ ìjọba yìí ó lẹ́tọ̀ọ́ àti gba owó tó fi tọ́jú ọmọ yìí, ó lẹ́tọ̀ọ́ àti gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ó sì lè yọ̀ǹda rẹ̀ náà fọ́lọ́run bá lọ kó ṣàánú kó jẹ́ ara rẹ̀ wọ́n lè kíyèsí wa ti gba ọmọ. Ẹmọ ìyá mi eléyìí ni ṣókí tí ń bẹ níbi ọ̀rọ̀ yìí. Àwọn abala pé tí ẹ bá rí ṣé wọ́n sọ pé ẹ̀sìn wọn pé ó ń sìn ilé wọn àfa sọ̀rọ̀ ọba ibi ẹ̀rí sí abala bí tá a fẹ́ tọ́ka wá ṣùgbọ́n bí ẹ bá ti bá ibẹ̀ náà wọ́n gbé dàbí ẹ̀rí lórí. Inshallah tó tún tẹ̀lé léyìí gbọ́dọ̀ inshallah ta'ala á tún mẹ́nu bà.